ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀kù. Babe, check me. Me shock anybody want you by your baby. Really? Mama. Mi rò pé ọ̀kan wà bí o. Kí ló máa ṣe báyìí? Ọjà wọn máa dé wà òkè gan. Ọjà wọn máa ṣe. Kí ló máa ṣe báyìí? Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ma. Ṣé o sì? Bó lọ? Àwọn náà ti wọ́n bí for the past 10 minutes. Are there anybody attend to wa? Ibo ni mo máa ìwà gbà. Ibi ìbà ló dẹ̀ tí mo kí n rajà yìí o. Mi understand gbogbo ilé. Mo baby kan wọn lọ tí wàjà yẹn. Okay. Gbogbo gbà wọ́n ní station. Mama. Ọlọ́run o, dákun ṣàánú mi, Ọlọ́run ṣàánú mi, ṣàánú àwọn ọmọ mi, ṣàánú ọkọ mi, Ọlọ́run pa àlọ àti àbọ̀ wa mọ́, ìjáde wa ìwọlé wa mọ́jọ́ méwu dání, ibi mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa, ẹni tí ibi ọkàn tí ó kàn wá, Ọlọ́run mọ́jọ́ kan o, Ọlọ́run dáàbò bò wá o, Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú àwọn ọmọ mi, ṣàánú ẹbí mi, ṣàánú ìdílé mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mo ń kọjá lọ ní ìsìn ni mo rí àwọn kan tó dúró wájú ṣọ́ọ̀bù yín, àwọn kọ́sítọ́mà yín tó náà wọ́n ti wà ń bẹ̀ ó ti lé ní 10 minutes ẹ̀ ṣí ṣọ́ọ̀bù. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n ní gbàdúrà ni àbórí ibo lọ ti bá mi? Sọ́ra àdúrà tèmi ń gbà yìí ó dàgbo 12 tèmi ó tó ṣe tán o. Bẹ́ẹ̀ mo wí ẹni tí ó bá rajà yóò dúró ni o, ẹni tí ó bá sì lè dúró wọn àmọ́ tí wọ́n ó ṣe sí o ó dàgbo 12 tèmi ó tó ṣe tán. Ó ti tó bí ọjọ́ méjì tí wọ́n ń wá yín dé ṣọ́ọ̀bù tó ń títì pa ní ṣọ́ọ̀bù yín wà. Wo mo yọ mí lẹ́nu o, mo dènà àdúrà mi o, olùdènà àdúrà lọ fẹ́ jẹun, dákun yọ̀ǹda mi o, yọ̀ǹda mi dákun. Ẹ má bínú o. Yọ̀ǹda mi. Ọlọ́run o, ṣàánú èmi àtàwọn ọmọ mi, jíjẹ mímu wa ìrọ̀rùn ní ọjọ́ jẹ́ Ọlọ́run, mọ̀jẹ̀ ajáde lékún lọ. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sammu. Ọjọ́ agbára náà tí ọ̀sán lóru, aṣọ ìjọ mi mọ̀ kalẹ̀, ìràwọ̀ méje ló yọ lókè ọ̀run, àwọn ẹyẹ wọn ń ké lúlì, àwọn ẹyẹ wọn ń ké lúlì, lúlì oore ọ̀fẹ́, ìràwọ̀ méje ló yọ lókè ọ̀run, àwọn ẹyẹ wọn ń ké lúlì. Wòmínà 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 wòmínà. Ọba bí mo ṣe ń fẹ̀kẹ́ yín bàbá. Wòmí o bí mo ṣe ń fẹ̀kẹ́ yín Jésù mi, orúkọ Jésù lẹ́nu mi ò dùn jó yín lọ. Dádì. Kábíyèsí Ọlọ́run. Popsi. Kábíyèsí tó ti ń jẹ́jọ́. Báwa. Bàbá tó ti ń jẹ́ idán. Báwa o. Kí idán tó dé. Àìdàn. Ọba tó ti pọ̀ ju gbogbo ọba lọ. Báwa. Àwúwo má ṣe é gbé. Kábíyèsí Ọlọ́run. Gíngíngíngí nìkìn. Ọba ńláńlá ni. Báwa. Mo ṣe ń fẹ̀gẹ́ yìí. Báwo ni? Omi o, bí mo ṣe ń fẹ̀gẹ́ yìí Jésù. Ọ̀dà Saamu náà la wá. Orúkọ Jésù lẹ́nu mi. All right. Orúkọ Jésù lẹ́nu mi olùjòyìn lọ. Orúkọ Jésù lẹ́nu mi olùjòyìn lọ. Ìtúdà. Ọ̀tún ti dé o. Ìtúdà. Brother Sam.
Bro Sam, ẹ̀yin náà la wá rí. Ó wá rí mi. Aaron èmi ló wá rí. Kí ló fà gbéraga tó lè tó yìí? Jọ̀ọ́ torí Ọlọ́run mo mọ̀ pé ọkọ ló máa ní súùtù yìí, camp ló ti máa rí. Kí ló dé? Ó wá kọjá lára mi, ó wá lọ bá ara àta. Ó wá kúrò lọ́dọ̀ ara àta tán, ó ṣe ń bọ̀ lọ́dọ̀ mi, ó lọ fẹ́ wá rí mi. How come? No, bro Sam, ara àtàkọ, ṣe fídíò àtẹjọ́ ń gbélé la lọ kí. Ìwọ àti ta lẹjọ́ ń gbélé mo rò kò rí ẹ̀ ò pé. Ó rí pé ta ló jókòó sí ni. Ìta tó jókòó sí yẹn ibẹ̀ ló ń bá lọ. Gẹ́ngẹ́ tó tó outside ní géètì ìta ló wà. Ìyẹn lè. Kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rí ibùdó? Actually, bro Sam, business idea kan ni mo wá rí yín fún. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá tap into idea business yìí, ó máa benefit yín gan, ẹ máa rówó ń díẹ̀ o. Ó máa yọ owó. Bẹ́ẹ̀ni, ó máa yọ owó. Ó máa yọ owó. Ó máa yọ owó. Ẹ wá jókòó bá. Èmi ìjẹ́ máa bọ̀ bí ẹ wá jókòó mi. Èmi lẹ wá jókòó. Ẹ ṣe. Ẹ rọra fìdí mọ́ bẹ́ẹ̀. Ìdí ẹ̀ méjì náà kú tó bí. Fìdí mọ́ bẹ́ẹ̀. Ó yá, kí ni mo lè ṣe kó tó di pé ẹ sọ business idea yẹn o? Kí ni mo lè kọ́kọ́ ṣe? Jẹ́ kí n kọ́kọ́ ṣe yín lálejò. Ìdí ara déndéndéndé. Wàá lọ bá mi ra díǹkì wà lọ́dọ̀ olójú ẹyin. Ẹni pé. Mo sọ pé kó wá lọ ra mo ní pé kó wá lọ ra díǹkì wà lọ́dọ̀ olójú ẹyin. Kémi wá lọ bá yín ra nǹkan wá. So ẹ̀yin lè rán mi iṣẹ́. Èmi tó yẹ pé ìta tí mo wà yìí ibẹ̀ ni mò ń gbà lọ. So ẹ fẹ́ rán mi iṣẹ́ kò lè work. Àṣẹ́rí pé mo ti tọ́wọ́ èrè. Má ṣọmọ ẹ̀ léṣe. Má bà nǹkan tó ń jọ lójú jẹ́. Má bà nǹkan tó ń jọ ẹ lójú jẹ́. Ọlọ́run gbọ́ mi ò ní ná 2,000 naira tí má fi bàjẹ́. Ìṣó 4 ni màá rà. Má bàjẹ́ jẹ́ bó ṣe wà yẹn. Ẹ má dì mí mú. Ẹ má dì mí mú. Sàmú má bínú. Kí máa ń ṣèwọ ọmọbìnrin ìná? Ṣé wo mọ̀ pé kíní kan èèyàn máa ṣe kó máa fi rìn sí bí orí rẹ̀ wà? Ikọ̀ èèyàn dé máa ṣe kó máa jókòó sí bí ayọ̀ rẹ̀ wà. Kí máa ń ṣe ẹ? Ẹ má bá mi bẹ̀ o. Ẹ má bá mi bẹ̀ ẹ má bá mi bẹ̀ o. Ẹ wo bùrá Gani torí tí mo ṣe fẹ́ lọ torí yín ni. Gbèrè. Ẹ ṣàmúlò wa. Lémi máa respect ẹ̀yin tẹ́ gbé business idea wa torí mi fẹ́ rí pé bí àmì òun bínú torí mi mọ level business idea yín. Ọwọ́ tún ni kò fi gbowó lọ́wọ́ mi tó bá fẹ́ sọnù. Ó ní ọ̀dọ̀ olójú ẹ̀yin ni kò ti lọ ra akọ fún mi ibẹ̀ ni mo ti ní ìdí ẹ̀ fún wọn sìn. Bùrá Saamu mi ò lọ sọ́dọ̀ lójú ẹ̀yin o àmì lè lọ síbẹ̀ o. Ìyẹn tó pé tẹ bá dé ṣọ́ọ̀bù tẹ́ bá ti jókòó 2 hours kò ní open mi ò lè lọ tó bá ṣẹ́yìn tẹ́ fún one chance kí ló ń tà náà ó kò máa rìn lọ́gbà tó bá dé náà á tún wá ta ọjà mi ò lè lọ bóyá kí n rà ń bò mí àwọn èèyàn kan ní kí n bá yín rà ń bẹ̀. Wá bí ṣe àrọ̀ ẹ wo time tó máa sọ pé èèyàn kan ò ní sí ṣọ́ọ̀bù time kò ní sí ṣọ́ọ̀bù time yìí kò ní sí ṣọ́ọ̀bù time. Bùrá Saamu bẹ́ẹ̀ mọ̀ ní tí mo sọ lójú ẹ̀yin tí 4 àbí 6 ìrọ̀lẹ́ ò bá ti lù kò ní sílẹ̀kùn mo mọ̀ pé tí mo sọ náà má ṣàbáyé rà mí tí bá ti lù bọ̀ kí wọ́n sọ pé ó ọ̀dọ̀ lójú ẹ̀yin ìyẹn ò lè wọ́ọ̀kì. ṣé my dear tó lò fún mi torí pé ọ̀dọ̀ ojú ẹ̀yin nọ̀sẹ̀ ju bí lọ ó nọ̀sẹ̀ díẹ̀ ló ṣe kí ni. Irú Bùrá Saamu ọjọ́ kan tẹ rọ́ mi níṣẹ́ ọ̀dọ̀ olójú yẹn kọ́ ni mo lọ mọ́kàn sọ fún mi ọ̀dọ̀ olójú yẹn mo ti rà ni o ibẹ̀ kọ́ o. Kò ń dúró ṣọ́ọ̀bù. Kò ń dúró ṣọ́ọ̀bù. Kò ń dúró bẹ̀ lọ. Kò ń dúró Bùrá Saamu. Mo serious o. Ẹ jọ kí ni business idea yín. Bro Sam, Sherry, ibi iṣẹ́ wa ni. Ọ̀gá wa wọ́n like gan-an ni. So mo wá ń wò pé tẹ́yìn bá kọ̀ tiẹ̀ lè yọjú tẹ́ tap into idea business wa. Ó ṣeé ṣe ó lè yọ owó fún yín o. Business yẹn rí ṣe. Ṣé business ẹgbẹ́ wa nìyẹn? Kì í ṣe pé business kankan important. Ọ̀gá yín kàn like mi ni kí n dẹ̀ yọ sọ́gà yín ojú mi ni máa lọ fi gbowó lọ́dọ̀ ọ̀gá yín. Okay, kò sí wàhálà, no problem. Bọ̀dá Saamu, ẹ kú àbẹ̀wò, kí ni wọ́n á fi ṣe yín lálejò báyìí? Ṣé nǹkan tí mo bá béèrè pé kẹ́ẹ̀ fi ṣe mí lálejò ṣe máa fún mi? Kí lẹ̀ mú ju díríǹkì náà lọ? Mi mo drink o. Etí yín mo fẹ́ o. Etí mi? Etí yín mo fẹ́. Mo fẹ́ sọ̀rọ̀ sí i tí mo lè bá yín sọ̀rọ̀. Ẹ bá ń sọ̀rọ̀, kò sí nǹkan kan. Ṣé ẹ máa gbọ́? Wọ́n gbọ́. Ọ̀dà, ṣé nítorí ẹ̀ ti ga ni? Ṣé nítorí ẹ̀ ti wà òkè gan ni? Lóòótọ́ ní gbogbo community mẹ́wàá ẹ̀ wà. Ẹ̀yin nìkan ṣó o ní díríǹkì tẹ̀ ń ta yìí ló pọ̀ jù wọn lọ. Ẹ wá jọ ṣé torí ẹ̀ ló ṣe jẹ́ wípé wọ́n máa wá yín dé ṣọ́ọ̀bù wọn ní báyìí wọ́n náà máa béèrè yín wọn ò ní rí yín wọ́n ló dídí wákàtí kan àwọn èèyàn máa jókòó síwájú ṣọ́ọ̀bù yín wọn ò dẹ̀ ní rí yín kẹ́ ẹ yọjú ṣọ́ọ̀ ló fà ní àbí torí kíni ẹ jọ ẹ sọ fún mi why. Bọ̀dá Saamu, èyí tẹ́ ń sọ yìí ọmọ ṣàjòjì sí mi. Bí ìbáwo. Ó ṣàjòjì sí mi èmi ọ̀gbọ́ o torí kò síjọ́ kan báyìí
kí n mọ́ lọ ṣọ́ọ̀bù mi kò sígbà tí ń débẹ̀. ṣé kò tọ́ sọ̀rọ̀ tí ò tọ́. ó ṣàjòjì sí mi wọn gbọ́ o kò síjọ́ kan kí n mọ́ dé bí ọjà mi o. bẹ́ẹ̀ ni. gbàtàn wá sọ bẹ́ẹ̀ ó wá sú èmi náà wá wò pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ebi lẹ̀ ń kọ lẹ́tà sí yìí. ebi bò kí n mọ́ dé bẹ́ẹ̀ lóṣù mẹ́ta kò sébi o kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ o sẹ́rí ṣọ́ọ̀bù tẹ̀ ń wò èmi kọ́ mo ní. mo ń wo náà kó kò lè jẹ́ pé ilẹ̀ ní kọ́ máa sọ pé kì í débẹ̀. Jésù ló ní sẹ́rí ṣọ́ọ̀bù orí àpáta Jésù mo gbé e lé kí n mọ́ dé bẹ́ẹ̀ lóṣù mẹ́ta kò sébi kankan sẹ́ẹ̀tì ẹ̀ tún wá fẹ́ gbọ́ ní lọ́ọ́lọ́ọ̀ yìí a lọ bá Jésù pàdé lákùrẹ́ odindi ọjọ́ 14 là á lò ń bẹ̀. 14 days. bẹ́ẹ̀ ni. lẹ́fẹ̀ẹ́ lọ lò lákùrẹ́. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà ṣé báwọn ọmọ yín tí ẹ máa wà ní ṣọ́ọ̀bù tó wọ́n máa tajà lọ. irọ́ ó ti o èmi ní ta nǹkan mi bí mo bá dé o. ẹ má ti ṣọ́ọ̀bù padì. bẹ́ẹ̀ ni. fún 14 days. bẹ́ẹ̀ ni Jésù ló ní Jésù ní ń tajà rẹ̀ àwọn ọmọ lọ sùkúù wọ́n lọ sùkúù abẹ́ ẹ̀gbọ́n tí Bíbélì wí ni. kí ló wí. ó ní Kristẹni mọ́ tí ìwà ìsinmi o láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra. bó ti wí gan-an. láwọn ọ̀tá yín. ọ̀tá ń bẹ níbi gbogbo bọ́dá Sàámú ọ̀tá ń bẹ níbi gbogbo torí rẹ̀ ló fi jẹ́ pé èmi máa ń gbàdúrà káàkiri ni gbogbo orí òkè kò sórí òkè tí mo mọ̀ èmi máa ń gbàdúrà káàkiri ni kọ́lọ́ mọ̀ jẹ́ kọ́ wá ayé mú wa. bẹ́ẹ̀ ni. òun náà lè tún bá lọ sákùrẹ́ yìí. ó ní ọjọ́ 14 ni. 14 lẹ máa lò tọ́ntọ́n. kódà mo lè lọ gbọ̀njọ́ o. ọgbọ̀njọ́. bẹ́ẹ̀ ni. lẹ́bàá ti ṣọ́ọ̀bù pa. bẹ́ẹ̀ ni a lọ bá Jésù pàdé ni. kò sí wàhálà ọ̀rọ̀ yín ti yé mi èmi náà fẹ́ lọ àkùrẹ́ o. ẹ fẹ́ lọ. má lọ o. lóòótọ́. tẹ́ bá ti lọ kẹ́ ẹ ránṣẹ́ sí mi ẹjọ́. yóò dáa fún yín ẹ jájọ lọ. mo lọ. kápú lọ́jọ́ bá Jésù pàdé lákùrẹ́. ó ti dá tẹ́ bá ti lọ ẹ jẹ́ kí n mọ̀. ó dà. ẹ jẹ́ kí n mọ̀ mọ́tò tó bá fẹ́ kó yín lọ ẹ jẹ́ sọ fún mi kó lè kó wa pọ̀ màá wá sọ̀tara mi látàn wálé. lóòótọ́. bẹ́ẹ̀ ni màá lọ lo 14 days náà. dá wa lóhùn má jọ pẹ́ rárá ìjọ. wọ́n tẹ̀ kún. wọ́n ti ẹ̀dúpẹ́ lẹ́nu. ọkùnrin jẹ́ ẹ̀rọ méjì tàbí ẹ máa rọra lẹ́yìn ẹ̀fẹ́. ó yẹ ẹgbẹ́ fún ilé ìgbé ẹ̀jẹ̀ wọn yọ̀dà fún yín. bro oní méjì ní jẹ́ fún mi ẹ̀jẹ̀ oní méjì. Sáyọ̀ aago mélòó ló lù. àmọ́ mi ò lágo lọ́wọ́. bọ́dà ẹ dákun aago mélòó ló lù lọ́wọ́ yín. 2 minutes to 5. yéè tí mo fi ń lórí òkè bí mo bá pẹ́ dórí òkè Ọlọ́run ó bínú. Sáyọ̀ ọmọ burúkú ni ó aago 5 ti lù mọ̀ ń lọ sọ́ọ̀sì ìta kankan mọ́ ìta kankan mọ́ ẹgbẹ́ mọ́ bínú ìta kankan mọ́ mọ̀ ń lọ sọ́ọ̀sì. ṣé wọ́n bá 2 minutes tẹ́lẹ̀ fi dá mi lóhùn yẹn. àní mọ̀ ń lọ sọ́ọ̀sì ìta kankan mọ́ wọ́n ta kankan mọ́ fẹ́. ṣé máa wá dúró ẹ máa wá tilẹ̀kùn mọ́ mi. ẹni tajà fún wa báyìí. ẹ mọ́ bínú ẹ dákun wọ́n ta kankan mọ́. kí ni gbogbo eléyìí báyìí. èmi ò lè máa fẹ́yìn kiri àdúgbò báyìí náà ẹ wo anígbòmí tá a ti máa rà ẹja lọ. bọ́dà Sàámú gbogbo bíi tẹ́mu wáyé náà ni àwọn management ti dé. management wo. àwọn management wá sí dé gbogbo bíbá bọ́dà Sàámú a ti ra gbogbo ilẹ̀ yìí dé gbogbo òkè yẹn dé gbogbo ẹ̀ láti ra bọ́dà Sàámú. yellow. gbogbo ẹ̀ láti ra sa. yellow ẹ ti ra bí. everything. ẹ ní sùúrù ibi máa tóbi gan ibi máa pọ̀ gan ma ni. a ti ra gbogbo ẹ̀ dé gbogbo òkè bẹ́ẹ̀ bọ́dà Sàámú. are you serious. everything láti ra ó tóbi gan. mo dẹ̀ mú iwá bíi ní pé kálẹ̀ ní interest ní ilé yìí sìn mo wà ní nkẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but àwọn family yẹn wọ́n bára wọn jà tó ti yé yín sìn ilé mọ̀ṣú kan láàrin wọn ló àwọ̀dù bíi fún mi ilé mọ̀ṣú yẹn kẹ́dẹ̀rẹ̀ wàhálà ti fẹ́ pọ̀ jù ó lè mi ṣe yọ̀ǹda ibi fún wọn pé mi ò fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ kálẹ̀ gbà fún mi báyìí ni màá lọ bá wọn torí a ní commission tájọ máa pín. bọ́dà Sàámú nídìí àti wá sọ̀kẹ́ àti ra everything ready. pé mo á wá báyìí nǹkan. bọ́dà Sàámú a máa ríra but 5 minutes ago tá a ti débí báyìí
mò ń gbọ́ àwọn ariwo kan bóyá wọ́n ń pray àbí nǹkan kan mi ò bẹ́ẹ̀ náà gbọ́ o. èmi ti ń gbọ́ tipẹ́ èmi náà kò lè dorí ilẹ̀ yín náà tí wọ́n máa gbàdúrà àtọ̀ ṣé bí fẹ́ǹsì kan ni mo ń wò lọ́kàn yẹn ẹ má ti fẹ́ǹsì ilẹ̀ yín round. bọ́dà Saamu ẹ má jẹ́ kí n tàn yín gbogbo bíbá ẹ láti rà pa everything láti rà. ẹ ti ra gbogbo bí pa. so orí ilẹ̀ wa ló máa jẹ́. bọ́ sáìdì báyìí ni mo ti ń gbọ́ nǹkan wọn gbàdúrà o. corner piece yín lè má dé bẹ́ẹ̀. bọ́dà Saamu dé bẹ́ẹ̀. lórí òkè báyìí. bẹ́ẹ̀ ni o. ẹ serious. ó dé bẹ́ẹ̀ o. ẹ̀yin ará mi nínú Olúwa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àmọ̀pọ̀ máa fi ọwọ́ rọ obìnrin sẹ́yìn láwùjọ ogun tó máa fi ọwọ́ rọ àwa obìnrin sẹ́yìn láwùjọ ẹ̀mí mímọ́ má jò dé bá wa àdúrà ní orúkọ Jésù. ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. a tún máa gba àdúrà. àní ogun á fi àkókò ẹni ṣòfò ogun tó lè máa fi àkókò wa ṣòfò kílẹ̀ kó lanu kó gbé wọn mì. Olúwa o my time is precious to me Ọlọ́run má jẹ́ fàkókò mi ṣòfò. Àkókò mi ṣe pàtàkì sí mi Ọlọ́run ò ń gbọ́ Ọlọ́run àkókò mi ṣe pàtàkì sí mi. ogun tó lè wo èèyàn sùnsùn kọ́ ní àkókò ẹ ti lọ ìgbà ẹ ti lọ irú ogun bẹ́ẹ̀ kò má dé bá wa àdúrà. ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ilẹ̀ lanu gbé wọn mì gbogbo àfàkókò ṣòfò Olúwa ilẹ̀ lanu gbé wọn mì. kí ló ṣẹlẹ̀. Olúwa Ọlọ́run jọ mí mọ́. ẹ jọ kí ló ṣẹlẹ̀. ẹ wá ṣé mò ń bá yàn kan sọ̀rọ̀ ṣá kí ló ṣẹlẹ̀ bí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. sọ ọ̀ka bó ní sẹ́yìn sẹ́ẹ̀mù ká bó ní sẹ́yìn sẹ́ẹ̀rí ẹ̀yin young evangelist nígbà míì ẹ máa ń lágídí lẹ́yìn tó ti gbọ́ tí mo sọ pé kí ló ṣẹlẹ̀ bí lóyè ìlú aago jẹ́rúkọ Jésù Olúwa wa kí ló fà. bùrọ̀dá Saamu kí lè tún wá débi. kí lẹ́yìn ìjókòó ṣe ń bí wọ́n ti kékeré wọ ẹgbẹ́ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tọ̀rọ̀ tọ́ sílẹ̀ ẹ gbà mí ẹ wòrán olójú ẹ̀yin. Yes sir. ìyàwó yìí sọ wèrè lórí òkè abẹ́ rí nǹkan. Yes sir. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí orí òkè la wà a dẹ̀ ń fi àdúrà jagun lọ́wọ́ ń bí báyìí ní sà. mo dáràn ẹ ti slow jù fún pastor you are too slow báwo la tó àṣẹ fẹ́ gbẹ̀jọ̀ tó lọ lọ. Your ejaculation will help the brethren. ẹ wo bó ṣe sọ ẹ̀yin ará mi nínú Olúwa ṣáńtà ìjókòó tì rè ṣáńtà ìjókòó tì nínú bí ni àánú yín ṣe mí ẹ má dira yín mú dáadáa kẹ́ fúnra yín gbàdúrà ẹ lè wọ́n ẹ̀yin ará mi nínú wọ bí tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó dìde níbi tẹ́ wà yìí ẹ wo bí o àwọn ọ̀gá wọn ò ní wọ́n fẹ́ ra bí yìí o ẹ tí ì ṣe há o kò tí ì débi há o nítorí orí òkè tẹ́ wà tẹ́ ẹ jókòó sí ẹ jẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe máa tètè kúrò níbi torí wọ́n fẹ́ fi kọ́ hòtẹ́ẹ̀lì. kí ilẹ̀ ní tó ṣú bá ṣe wà yìí wọ́n máa bẹ̀rẹ̀ foundation bí. wọ́n ṣe foundation síbí léyìí tó kù kí lè ṣú yìí àti gbọ́. àánú ẹ ṣe mí láàrin ọ̀sẹ̀ méjì foundation tó bá ṣe ilé yẹn á ti fẹ́ dókè. Saamu ẹ jẹ́ kí èmi Ọlọ́run máa lò yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀mí kí ló ń lò wá. ẹ̀mí Ọlọ́run ni. ìwọ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń lò pásítọ̀ sọ bẹ́ẹ̀ tó mọ̀ tó ń tẹ̀lé òun ló ṣe ń lò wọ́ ṣé bó ṣe sọ̀rọ̀ ló ṣe máa sọ̀rọ̀ bíi táùtù ṣé torí orí fìrìgbọ̀n lóbìnrin ló ń bá mi sọ̀rọ̀ bíi táùtù gbogbo bí tó ti ń gbàdúrà láyé gbogbo bẹ́ẹ̀ ló ti wọ́n máa rí ṣóṣòṣòṣòṣò mo rò pé onídààmú ọkọ oní pọ́blẹ́mù ọkọ gbogbo ẹni tó bá ẹ sà ẹ gbàdúrà fún deliverance ọkọ ló nídìí o bẹ́ẹ̀ rọ́kùnrin kan lẹ́gbẹ̀ẹ́ bó ṣe lè wò kí yẹn kó patọ́ bọ́dá mi nì kó dúdú ọ̀họ̀ náà kó bá bọ́dá mi nì bọ́dá ẹ jẹ́ gbàdúrà ọkọ fún ẹ jọ sà tẹ́ ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ hòtẹ́ẹ̀lì yẹn bí ṣé níbi tó jókòó sí yẹn ibẹ̀ gangan ni ká ẹ jẹ́ kí short time ti bẹ̀rẹ̀ lọ ibi tó jókòó sí náà ti máa bẹ̀rẹ̀ short time orí ẹ ò pé. Mr. Man àwọn company wa ti wá àwọn ọ̀gá wa dẹ̀ tún abáyín ṣe meeting kò yẹ ká tún débi báyìí ká tún máa ní argument now. ẹ ti bá wọn ṣe meeting tẹ́lẹ̀. ká ti bá wọn ṣe meeting now. ìyẹn máa yìí. yes of course. ẹ sà ẹ ní sùúrù fún mi ṣé ẹ̀yin ará mi nínú Olúwa lóòótọ́ ni mo ti gbọ́ sí nǹkan tó sọ yìí bọ́ ẹ jọ ẹ fún wa níwọ̀nba ìgbà díẹ̀ sí ká fi parí àdúrà tá à ń ṣe lórí òkè yìí sà. ẹ jọ báwo lẹ ń control bí ṣé ẹ ti bí wọn báwo lẹ bí wọn ẹ̀yin dẹ̀ ní pásítọ̀ orí òkè yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà rè ẹ fà ṣe fẹ́ gbọ́ irú yín máa ń lágídí ju bó ṣe lọ ó ti gbọ́ o
wọ́n máa gbé caterpillar wá ń sìn wọ́n máa lọ gbé granite wá ń sìn wọ́n máa kọ́kọ́ já síbí o lẹ́nu ọjọ́ kíákíá wọ́n máa dàbúlẹ̀ bí. kòkó sẹ́yìn lẹ fẹ́ ra lè kòkó sẹ́yìn ẹ wo ẹ̀yin ará mi a tún máa gbàdúrà àní gbogbo ogun tó lè fẹ́ dí wa lọ́wọ́ láti ṣe rere gbogbo ogun tó lè fẹ́ dí wa lọ́wọ́ láti rògòlò kí lẹ́kọ̀ọ́ láti kó gbé wọn mi àdúrà. lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo ẹni lọ́wọ́ láti ṣe rere Ọlọ́run kílẹ̀ bá mi gbé wọn mi. bọ̀dì ẹ kí ló ṣe náà àjọ jókòó sí ìbà látàrí tí ẹ bá mi sọ̀rọ̀ ojú ẹ̀kọ́ kọ̀rẹ́ lọ́wọ́ ni kí ló happen. ẹ wo inú mi ò dùn mo fẹ́ bá yín sọ nǹkan ni mo dé mọ bẹ́ẹ̀ ṣe máa fẹ́ràn. no now tó ẹ náà ló ṣe jẹ́ ìyàwó mi now feel free to talk to me. ẹ mọ̀ gan mo fẹ́ máa ta drinks ní shop pẹ̀lú nǹkan tí mo ń ta yẹn. drinks àbọ̀ olọ́fíìsì tó ń lọ náà tó bá ti dé láti ọ́fíìsì ló kàn máa ń lọ sí ṣọ́ọ̀bù Mùsáì láti lọ máa ta nǹkan tó ń tà why drinks again. ẹ wo ẹ jẹ́ kí n máa ta drinks ẹ wo a lot is happening ní community yìí mo dẹ̀ fẹ́ take advantage yẹn láti lè ta drinks mo dẹ̀ mọ̀ pé mo máa ta so máa ní bí 300,000 naira. dear please now. 300k is very huge but babe ṣó ti rò ná like if you have to venture into a business you have to think about the profit and the loss side. Have you think about that? Babe, sales ma wa, mo máa ta. Mo máa rí ta. Anyway, mo like máa jẹ́ kí inú ẹ dùn gan. Kò dẹ̀ sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tó máa béèrè tí. Just to make you happy, I'll transfer the money to your account tomorrow morning. Wow. I'll send it to your account. Really? Anything Thank you. Thank you so much, darling. Thank you so much. I love you too now. Sure. I love you. Máa bínú ẹ ṣe ń dùn. Yes, now. Ìgbà tá dé tí wá fún yín nìkan tẹ́ fẹ́ sí ṣé máa lè fún wa lóúnjẹ. Of course. You sure? Yes, now. Right, Thank darling. you. That's why I love you. I love you too. Saamu Alajo. Saamu. Bọ́dá ẹ ṣé gan ni. Inú mi dùn ẹ ṣé gan mo dúpẹ́. Thanks for your patronage ẹ ṣé gan mo really dúpẹ́. Jọ ṣáwọn ọjà yẹn ti pé. Òun náà ni mò ń sọ fún òun lẹ́ẹ̀kan ó sì kẹyọ kan. Bọ̀bọ̀ ọkọ tí mo sọ fún ẹ náà nìyẹn kí n ka ó tọ́kì dẹ̀ gbé ni náà. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Mo dúpẹ́ ẹ ṣé o. Thanks for your patronage. Ẹ ṣé gan àlùbáríkà jẹ́ ti ẹ ṣé o. Ẹ ṣé o. Omi lèmi fẹ́ràn ẹjọ́. Ẹ kásán àǹtí ẹ kásán mi. Omi okay. Ẹgbẹ́ ilẹ̀ àwọn nìyẹn lẹ́ńlẹ̀ sísè ẹ ṣé gan. Ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ká má dé bí gbogbo ìgbà o. Ẹ wò ó bí ìtàbí lè kú ni mo máa ń wà around kò síbi tí mi ń lọ. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ ṣé o. Madam, ẹ káàsán. Ẹ káàsán máa o. Ẹ máa. Hello, Pepsi. 1.8 ni ma. Okay. Wow. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ má bínú tí mo bá need nǹkan bíi like 8 a.m. láàárọ̀ la ṣe máa wà available. 8 a.m. Kẹ́ ẹ sọ pé 6 o'clock máa wà níbí báyìí. Màá ti ṣí ṣọ́ọ̀bù mi níṣẹ́ mi. Ibi náà mo wà mí ìgbàṣẹ́ mi bíbáyìí náà ni. Mo máa ń wà available o. Ẹ ṣé mo dúpẹ́ o. Bọ̀dá Saamu. Wúmọ̀ yìí. Ọmọ gbọ́n wá ṣọ́nìnà sí ẹgbẹ́ kí wọ́n náà máa ta díríǹkì ni. Bọ̀dá Saamu. O kì í ta díríǹkì tẹ́lẹ̀ ní wọ́síwọ́sí tó ń ta ni ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ta díríǹkì. Ṣó ń ta tẹ́lẹ̀ ṣó ń ta díríǹkì tẹ́lẹ̀. Nígbà tó ti mọ̀ pé wúmà kan wà ní àdúgbò tó ń pè lólógbó ẹyin tó ti ń ṣe rádaràda táwọn èèyàn ń débẹ̀ tí wọ́n ń bá ó yá lọ opportunity yẹn wọ́n mí ìbẹ́ wí òkú oríire ọmọ yìí. Bọ̀dá Saamu ẹ wo èmi ò mọ nǹkan tẹ́ ń sọ yẹn o nǹkan tó bá wọn oníkálukú ló lè ta o èmi ò mọ nǹkan tẹ́ ń sọ o. ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ ọmọ ọ̀dọ̀ àgbà ni ẹ túwọ̀ mi tí mo lọ túwọ̀ mi tó gbé mi wá. ẹ káre kò sí wàhálà wo bí ohun tẹ́mi wá fẹ́ sọ fún ẹ lélẹ̀ mójútó ṣẹ́ ẹ ṣé ti yẹ àwọn tó máa ń sọ pé ó dáa àwọn náà máa tún ní kò dáa wọn ò ní fi ẹnu ẹ̀gàn wọn ò ní fi porúkọ wa lórúkọ Jésù. àmì o Ọlọ́run olùjọ mímọ́ ni. kírísítẹ́nì tún ní ẹ. Ọlọ́run olùjọ mímọ́ ni kírísítẹ́nì mi. ìwọ náà mọ Ọlọ́run. ṣó ti yẹ kò sí wàhálà ẹ kú gbádùn. kí lè wá fẹ́ bá mi rà báyìí. mo fẹ́ wá kí ẹ nígbà mo rí àwọn èèyàn tó ń ṣe kẹ̀tìkẹ̀tì lọ́dọ̀ ẹ mo fẹ́ wá kí ẹ àmọ́ pẹ̀lú nǹkan tó tún wá sọ yẹn èmi ò ra díríǹkì o èmi ò mọ àdúró eléyìí èmi ò mú mo ti gunjú kí jẹ̀dí tún mú mi lọ èmi ò dá díríǹkì o àmọ́ pé mo wá wà bí mi ní wá wá bí lásán máa ra nǹkan kan tó máa jẹ́ bí àmì tó dẹ̀ máa jọ ẹ́ lójú I will surprise you máa ra nǹkan léni fún mi ní kúlíkúlí méjì. ẹni pé. kúlíkúlí méjì àbó kì í tà mọ́ kúlíkúlí méjì bẹ́ẹ̀ ni bá mi mú wá. Ọlọ́run
Olúwa ọba tó pọ̀ nípa àtagbára má jẹ́ kí tèmi bàjẹ́ láéláé. Má jẹ́ káwọn kan gbà sí kọ̀rọ̀ kan wá ní títí ẹ̀ bá bàjẹ́ àwọn àwa lè wọlé àwọn àwa lè lo pé tí ẹ̀ bàjẹ́ àwọn àwa lè Ọlọ́run jọ̀ọ́ torí Ọlọ́run má jẹ́ káyé mi bàjẹ́. Ọ̀nà kúlíkúlí ṣe wá jìn báyìí méjì péré. O ṣe Saamu kúlíkúlí méjì. O ṣe gan o ṣe gan o bó ṣe jẹ́ méjì mo mọ iye tó ń tà kò lè wọ 5 naira àmọ́ gbà mo fẹ́ 500 change tó kù mo tún fi dé ẹ lóko mi. Bùrọ̀ Saamu ẹ ṣé o. Ẹ máa débi ẹ máa débi ṣe gbọ́ ẹ ṣe gan ẹ máa débi bó ṣe jẹ́ kúlíkúlí méjì lẹ́ra aṣá máa débi. Kí n tún máa wá fún ẹ lówó. Ẹ máa wá. Ọmọ ẹ̀gbọ́n. Olúwa wa orúkọ rẹ ti ní ìyìn tó ní gbogbo ayé ìwọ tí ó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run láti ẹnu àwọn ọmọ ọwọ́. Mọ́mì. Kíndé ṣé bíbí ìmọ̀ wà àbọ̀ rí tí ń ṣe ni. Mo fẹ́ sọ fún pé mi padà lọ sí school next week. ń bọ̀ wá ń lọ sùkúù nǹkan. Màá ní ìdòwò. Owó. Bẹ́ẹ̀ni owó tá a máa lò 87,000 ni o. Ọ̀yìn kò sí ìyọnu wọ́n bẹ̀ pé bàbá rẹ lórí fóònù èyí tó bá sọ wọ́n sọ fún ọ wọ́n bọ̀ pé dákun mọ́ yọ ń lẹ́nu. bó o ní jàre. mi ti fẹ́ máa lọ síbi tí mo sọ fún yẹn ṣé kí n bá yín ṣí ṣọ́ọ̀bù nǹkan. dákun mọ́ sí ṣọ́ọ̀bù mi o mọ́ sí o sọ̀rọ̀ mi ti ń bẹ níwájú mi ò ní ń ka bíbélì sí lọ bí mo bá ti kà sí tán wọ́n ó gbé lọ àti inú àti ta ṣọ́ọ̀bù mi omi ni wọ́n wọ̀n sí kí n tó sí dákun mọ́ bá ń sí ṣọ́ọ̀ṣì wàá rí ibi tó ń lọ mọ́ pẹ́ dé o bọ́ ọba ilé pẹ́ ọ́ rí mi wò bí ìran mọ́ sọ pé ń sọ fún ọ. ẹ wo ilé mọ̀ but èdúró táìmù lè fẹ́ ṣí ṣọ́ọ̀bù báyìí. kí n ti àtàsìkò tí n ó sì ṣọ́ọ̀bù mi mo ní mo fẹ́ wọ́n omi sínú ṣọ́ọ̀bù mi àti ta kí n tó sí kí n tiẹ̀ ọwọ́ Jésù mo gbé ṣọ́ọ̀bù mi lé kí lọ́kàn ń bẹ̀ tètè mọ́ lọ bí tó ń lọ tó ọba ìpẹ́ ọ́ ríran wò. òun gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ wò ó pe bàbá rẹ ohun tó bá sì sọ wò ó jẹ́ kó gbọ́ ọ̀yá dákun kó wájú mi mọ́ yọ mí lẹ́nu dákun orí mi tí ń ṣe kó wájú mi dídé kó wájú mi ó jẹ́. àfi kólúwa rẹ̀ tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí ní ìsìn. Olúwa wa orúkọ rẹ̀ ti ní ìyìn tó ní gbogbo ayé ìwọ tí ó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run. ọmọ wa lágbára lónìí báyìí o gbogbo rẹ̀ lọ wá dá tírátíra yìí àti ẹ̀wà rẹ́ nìkan kan kọ́ ti ẹ̀wà béèrè pé kí lẹ̀ ń tà ń bẹ̀ wọn. ìyá bí pé olójú ẹyin ẹ ká sọ máa ẹ láti ìjọba ẹ rà máa ẹ lẹ ẹ ti gbogbo ilé. àlàáfíà làwọn ṣẹṣẹ lọ dáadáa adúpẹ́ fọ́lọ́run Jésù mi ọmọ bá ń dúró tì í. àmín ẹ ǹlẹ́ mà ẹ rà mà ẹ ṣeun. gbogbo ẹ ṣe wá dá páúpáú báyìí bí mo ṣe ń bọ̀ ni mo ti ń wò pé bíbá ikọ̀ dá ni tẹ́lẹ̀ àwọn èèyàn máa lọ́ wọn máa bọ̀ ni kí ló ṣẹlẹ̀. ọkọ rí báwọn ni wọ́n wà àti ìrẹ́ nìkan kan lónìí àmọ́ wọ́n wà. olójú ẹyin ṣé kìí ṣe pé bẹ́ẹ̀ ṣe máa ń ti ṣọ́ọ̀bù gbogbo ìgbà yẹn ni ò fi jẹ́ káwọn èèyàn máa wá bó ṣe máa ń wá tẹ́lẹ̀. Jésù mi ò ní jẹ́ Ọlọ́run mi ò ní jẹ́ àwọn kọ́sítọ́mù tèmi ò wá ìgbàkigbà tí n bá sí ṣọ́ọ̀bù mi báyìí wọ́n wà wọ́n ò dé wọ́n wà bá mi rajà Jésù mi ò ní jẹ́ o. ẹ wà bílẹ̀ olójú ẹyin lójú. arábìnrin ṣé ẹ fẹ́ gbọ́ ní àdúgbò wa tá a wà yìí ẹni tó mọ bísínẹ́sì ṣe jù láyé ládùúgbò ìfọ̀ ni ó mọ yìí kọ́sítọ́mà jù ó mọ ọrọ̀ ajé ṣe jù láyé olójú ẹ̀yin ṣé ò bínú ọjọ́ sí. ìrọ̀rùn ìbínú. torí láti ìgbà tí mo ti wá sínú ilé tí mo ti wá bá ẹ sọ̀rọ̀ yẹn lórí advice yẹn ìgbà yẹn láti ríra gbẹ̀yìn. bẹ́ẹ̀ni. mo á wò pé mú ìwà bẹ́ẹ̀ mi lẹ́nu ó yà mí lẹ́nu kó má lọ jẹ́ pé ọ̀rọ̀ tí mo á sọ lọ́jọ́ sínú á kàn bí ẹni wà kàn ti ṣọ́ọ̀bù parí pé o ò ní ṣí ṣọ́ọ̀bù ìmọ̀ láéláé. wọn ò ní ṣe báwọn wọn ò bínú. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ mo wá rajà ni. wọn sọ báwọn kọ́sítọ́mà tèmi ọ̀wà Jésù mi ò ní dójú tì mí. ẹ wo mi kẹ́rin lè dúdú yìí ẹ bá fún mẹ́ta síbi ẹ wò. ṣáàrin lè ẹ jẹ́ kó fún mi náà ní mẹ́ta
kí gbogbo ẹ̀jẹ̀ mélòó. Kó jẹ́ mẹ́fà. Ẹ̀sìn yóò dà fún yín. ẹ pẹ̀lẹ́ ẹ rájà rí arábìnrin ẹ pẹ̀lẹ́ káàkiri ìjọba. ẹ lọ yín ń tajà ni. mo ń lọ ọbẹ̀ náà ni mo ń lọ ń sìn mo ní kí ìyá bí n pè ní. ẹ lọ sí ṣọ́ọ̀bù yín báyìí ní ìdá ẹlẹ́sẹ̀ lọ ṣọ́ọ̀bù. èèyàn ti wà ní ṣọ́ọ̀bù báyìí. ẹ fi èèyàn sí ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni. ẹ ti fi èèyàn sí ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ẹ wá fi lọ bá ẹni yẹn. bẹ́ẹ̀ ni mo ń lọ báyìí. olójú ẹ̀yin ẹ wá ẹ má bínú mi ò rajà ìmọ̀ ẹ jọ̀ọ́ ṣẹ́ láago mẹ́ time ti lọ gan seriously mi ìfẹ́ rà mọ́ ẹjọ́ time ti lọ. Bọ́dà Sàámú wọn lọ bí kankan lónìí. ẹ mọ reason tí mo sọ pé time ti lọ mi ìfẹ́ kẹ́ ẹ embarrass mi ni torí mi ò lè máa rajà lọ́wọ́ sí kó jẹ́ pé àsìkò tí bá fẹ́ sanwó òun lẹ máa tilẹ̀kùn gbẹ̀ lẹ máa sọ pé ẹ lọ síbì kan pé time ti lọ so kó tó di pé ẹ sọ pé time ti lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé time ti lọ ẹ jọ mi ìrajà mọ́. tí wọn bá tiẹ̀ kú òní ṣọ́ọ̀bù mi lónìí yóò tó wákàtí kan sásìkò tá a wà yìí. tó bá tó wákàtí kan yẹn máa padà wá gbogbo àwọn tó bá dẹ̀ fẹ́ wá síbi tí bá pàdé wọn tó bá láwọn ń bọ̀ nbí màá ní kán máa wà bí kán jẹ́ ká lọ sọ́dọ̀ ya pẹ̀lú mi màá lẹ́rìí ráyé o pé kán já lọ́dọ̀ ya pẹ̀lú mi ṣé ti gbọ́. madam ẹ ṣe bẹ́ẹ̀ má bínú o. Bọ́dà Sàámú. ẹ júwe ṣọ́ọ̀bù yín fún mi ṣé ti gbọ́ ọjọ́ bẹ́ẹ̀ ti bá pàdé. mi mi ò rájà kọ́kọ́ sí náà. jáde báyìí Bọ́dà Sàámú. abẹ́ ìwà àgbà mi ni kọ́sítọ́mọ̀ kan tí wọ́n jàjà rí lónìí òun náà ní gbowó mi lọ yìí tí mo sì lówó iléèwé àwọn ọmọ mi tí wọ́n san kí ni gbogbo yìí báyìí ní ìsìn. olójú ẹyin ẹ lọ fọkàn balẹ̀ ẹ ti láwọn kọ́sọ́mà yín bọ̀ ẹ nígbàgbọ́ pé wọ́n ń bọ̀ lóòótọ́ mo kàn ní ìyá kí yín ni. ṣẹ́gbọ́n ìtẹ́kì ara yín kí ni gbogbo yìí báyìí ní ìsìn ẹnìkan ṣoṣo tó tún wá òun ló tún gbé kinní lẹ̀ pé òun ọ̀tún rà mọ́ yìí ọlọ́run ọmọ ṣàánú mi jésù mi ìwọ ni mo mọ̀ gbójúlé mo mọ̀ dojú tì mí jésù mi mọ̀ dojú tì mí o. lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alajo èmi fẹ́ gbòòmí àní bóṣù bá parí wọn gbòòmí o Sàámú Alajo èmi fẹ́ gbòòmí bọ̀dá Sàámú wọ́n gbọ́ mi. ẹ káàsán ma. ẹ káàsán ma. yes ma. ẹlẹ́ ma. ẹ kọ̀rọ̀ ajé ma. ẹ káàbọ̀. yes ma. kọ̀rọ̀ ajé ma. ẹ ṣeun. event planner ni mí. so mo wá fẹ́ get àwọn ọjà kan àwọn ọ̀rẹ́ mi wá nílé àwọn ọmọ bíbá ẹ̀kọ́ àwọn máa mú mi wá. sí àwọn ọmọ mi wá. mọ́mí àwa la mú ọ wá o so tó bá ti ṣe tán ẹ̀mọ̀ báyìí máa. ń tẹ́ ẹ̀ sọ òye mi o ṣe é sáà mọ́ ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa. mọ́mí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì báwo nǹkan tó ń sọ ni pé tó bá ti rajà tán tó bá ti kúrò níbi àwọn padà bọ̀ nìyẹn. ẹ wò ó mọ́mí èèyàn tí wọ́n nìyẹn so bí mo ṣe sọ lọ àwọn ọjà tó wà ń bí báyìí tó mìíràn láàrin ọ̀sẹ̀ kan torí pé tí n bá rà tán náà mọ́tò mi máa wá láti wá kó àwọn ọjà yẹn so for now mo máa fẹ́ ilé 500. iye ọkọ mi. ilé yìí 300 so pẹ̀lú àwọn èèyàn ń jọ kó ṣàpè 1000 so tó bá sì dé o máa wá kú. iye ọkọ mi ẹ̀sìn ọlọ́run ló ṣe òun yóò jà fún mi ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀yẹ wọlé ẹ wá mọ bá mi wo àwọn ìtọ́ bá fẹ́ ẹ wá mọ bá mi wò. kí ni kán bá yín wò gbàtẹ́ tí mo pé kò yé yín ẹ̀ ṣe bébì mo fẹ́ rajà ẹ sọ fún mi màá tẹ̀lé yín màá mú pọ̀ tí bá fẹ́ mu ẹ tún kẹ́lẹ́ mú bọ̀ ẹ ti gẹ́ẹ̀sì lélẹ̀ Saamu Alajo oṣù bàtà. lórí burúkú ẹ̀rẹ̀ kí ló dé ṣọ́ọ̀bù ẹ̀rẹ̀ mọ́mí ẹ̀dà kí ló ṣẹlẹ̀ bí ti báwo ó ti ẹ̀gbọ́n ó sì ti dá olórí burúkú rẹ̀ ló ń bọ̀ yìí ṣé bí mo ṣe ń wò yín olórí burúkú ni. Jésù. tẹ bá tún ìbọ̀fù Jésù ní nǹkan tí kò dáa tí bá súnmọ́ yín ara yín á kọ̀. ẹ dákun kí ló dé kí ni mo ṣe. kí lẹ ṣe. ẹ dákun kí ló ṣe. ó ṣe dáadáa mọ̀ nǹkan tẹ ṣe kí ni mo ṣe fún yín tẹ fẹ́ kó mi sí gbèsè kí tiẹ̀ ni mo sọ gan. gbogbo owó tí mo transfer fún yín pátá gbogbo ẹ̀ lẹ́ máa dá padà lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹ̀ lẹ́ máa san. kí ni mo ṣe ẹ ṣàánú mi ẹ dákun kí ló ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá rè àwọn ọlọ́pàá mò ń wò yọ ọmọ Jésù ni mí ẹ dákun ẹ ṣàánú mi. ọmọ Jésù ni ṣé mi ò sọ wípé kẹ bá involve Jésù nǹkan tí ò dá mọ́ mi ò sọ bẹ́ẹ̀ fún yín lẹ́kọ̀ọ́ ẹ sọ kọ́ fún yín kí ẹ lè mọ ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ bó ṣe tóbi tó gbogbo ọ̀dà tí mo rà lọ́wọ́ yín pátápátá ló ti expire. ẹgbẹ́ nu wẹ̀rẹ̀ sọ́jà rẹ̀ bẹ́ẹ̀ máa pariwo Jésù yẹn ká gbọ́ràn yóò ṣì. ẹ dákun ẹ ṣàánú mi. madam ẹ ti mọ̀ wọ́n tá wá ṣe mí báyìí ẹ já lọ. ẹ̀sùn tó àbàtì dání lọ́wọ́ ẹgbẹ́ wọn. ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi ẹ lómi mi lọ bí fẹ́
nǹkan tó ń ṣẹlẹ̀ gangan igbe lẹ̀ ń sun látàárọ̀ ẹkún lẹ̀ ń sun kí ló dé. abẹ́ẹ̀ rí mi báyìí kọ́sítọ́mọ̀ kan ló wá rajà ní ṣọ́ọ̀bù mi ọjà 1000 lọ́ra. 1000 naira. 1000 pàkẹ́ẹ̀tì ọjà. ok 1000 packs. bẹ́ẹ̀ ni lọ́ra náà àwọn store mineral yín. òun ló rà. ok. lọ́ba kó o lọ àbí bí wọ́n ti dé tó sọ pé odindi 800 ló expire nínú rẹ̀. wọ́n ní 200 ló kù bí wàhálà ti dé lù ú pásítọ̀. no ẹni sùúrù o odidi 800 packs. bẹ́ẹ̀ni. òun ló ti expire nu ọjà yín. bẹ́ẹ̀ni. kí ló dé how come níbo lẹ́yìn lọ. wọ́n mọ bó ti expire àmọ́ wọ́n sì lé àwọn prógráàmù ṣọ́ọ̀ṣì lọ́kọ́lúra wọn. mo kọ́kọ́ lọ ara kejì ngbà mo kúrò ńbẹ̀ mo wá yà sàkúrẹ́ mo lò ọjọ́ 14 mo tún kúrò ńbẹ̀ mo tún lọ bòmí. èmi gan mọ̀ pé ọjà tí mo rà sínú ṣọ́ọ̀bù oṣù 3 ni ó lò tí ó yẹ expire. ìlàjì nínú oṣù 3 orí òkè mo ti lò. gba tí wọ́n ìdè ní gbogbo rẹ̀ ti expire pásítọ̀ kò yé mi kò yé mi kò yé mi kò yé mi. madam ẹni kò yé yín. kò yé mi. ẹ̀dẹ̀ lẹ lọ program àwọn ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni pásítọ̀. madam ṣẹ́yìn ò mọ̀ wípé ìyàtọ̀ wà láàárín kéèyàn sin ọlọ́run àti kéèyàn ṣe iṣẹ́. wọ́n mọ̀. bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní ìgbàgbọ́ láì ní iṣẹ́ ó ní òkú ni. ọlọ́run ti wá dìídì pèsè iṣẹ́ fún ẹ̀yin ní ìtó jẹ́ pé ó máa fi yín lọ́kàn balẹ̀ títí ọjọ́ ayé yín. iṣẹ́ tó pèsè fún yín ẹ mójútó mọ́ ṣẹlẹ̀lẹ̀ tó lọ ń gbàdúrà kí la fẹ́ sọ wípé prayer point yín jẹ́. now ènìyàn tí ò bá níṣẹ́ lọ́wọ́ ẹ̀sìn tó ń sìn gan wọ́n á fi bú u ṣùgbọ́n ẹ̀yin ti níṣẹ́ báyìí ẹ̀ tún gbájúmọ́ṣẹ́ yín ilé yóò dẹ̀ kò buyì kún yín tó ẹ wá wo ohun tó wá fà báyìí ẹ wo ohun tó dálẹ̀ báyìí. no ká ní ayé yín ò ní bàjẹ́. The power, the magical power in your life will never depart from you. Àtàárọ̀ tẹ́tí sọ̀rọ̀ ibi tí mo dúró sí tí mo gbọ́ yìí. Arábìnrin ló pè mí. Ohun tó dẹ̀ pè mí fún mi ò mọ̀. Àmọ́ mo ti gbọ́ wípé ọjà tó pọ̀ nínú ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n kò lọ wípé ó expire. Bọ́n ṣe sọ pé ó expire, mo sọ pé praise the Lord. Bẹ́ẹ̀ ni hallelujah mi ni mo parí ẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ orú wọn báyìí tí irú nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ wọ́n ò ní gbọ́. Ẹ mọ yóò díndín ìgbà tí wọ́n ti ń sọ fún arábìnrin. Ó máa ti ṣọ́ọ̀bù pa ni. Á lóun lọ program. Àníwọ́n dìídì sọ fún mi pé ó tó ẹ̀mẹrin tárábìnrin wà lórí ìdúró táwọn èèyàn dẹ̀ wà níwájú ẹ̀ tí wọ́n fẹ́ rajà. Ó dẹ̀ ní táìmù program tí tó dẹ̀ lé wọn dànù. Ó dẹ̀ lóun lọ chọ́ọ̀chì. Òun lọ sí chọ́ọ̀chì ó fi kọ́sítọ́mà lẹ̀. Kọ́sítọ́mà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ dààmú àwọn èèyàn dààmú ní àwọn tí wọ́n ní bísínẹ́sì ńlá rẹpẹtẹ wọ́n dààmú ní pé káwọn lè rí kọ́sítọ́mà. Àwọn kan dẹ̀ ti mú wọ gẹ́gẹ́ bí kọ́sítọ́mà àwọn tó jẹ́ pé kò sí nǹkan tó fẹ́ rà ọ̀dọ̀ ẹnu máa dé jọ torí ọlọ́jà wo lòun tà tó special. Kí ló ní tó rò pò special táwọn èèyàn fi ń wá sọ́dọ̀ ẹ̀? Àwọn tó wá sọ́dọ̀ ẹ̀yìn ó gbọ́dọ̀ dì wọ́n mú ṣinṣin ni. Wà protect wọn ni. Ó ò ní jẹ́ kán lọ ni. Wà wá fi wọ́n lè wà lé wọn dání wà lóun lọ sí chọ́ọ̀chì. Jọ torí Ọlọ́run tó lọ ń bá tó ní Jésù lóní Jésù lóní. Ẹ sà ibi tí drink ti expire yìí òun kọ́ ló níbẹ̀ o. Jésù ló sọ fún mi kọ́ níbẹ̀. Ẹ máa dúró àwọn èèyàn tó wà ní Asia. Ẹ máa yọ èèyàn tó wà ní Europe. Ẹ máa dúró èèyàn tó wà l'Áfíríkà. Ọ̀rọ̀ ayé ẹ̀ tí ẹnìkan ni Jésù máa wá jókòó tí lòun máa gbọ́. Àbí kí ló ń sọ fún mi? Ó jẹ́ máa tán rẹ̀. Ṣé bí Bíbélì náà ló sọ pé àwọn ènìyàn mi ń ṣègbè torí kíni? Torí pé wọn kò ní ìmọ̀. Can you see your life? Èmi ò mọ̀ pé torí nǹkan tó ṣe pè mí rè o. I don't know. Ká ní mo mọ̀ pé torí nǹkan tó ṣe pè mí ni mo lè má yọjú o. Mo lè má yọjú o. Pásítọ̀ tó ń wo tó jókòó yìí ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo fẹ́ táṣìírí yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́.
gbogbo ẹ̀ta ṣe èmi náà ni mo mọ̀ ẹjọ́ tó Ọlọ́run store tẹ ní atómìlò. store méjì ni mo ní. méjì store méjì náà ní tó o bá dé kọ̀ọ̀kan náà wà fọ́ ẹjọ́ ẹ má bínú ọjọ́ wo lẹ ti ń ṣí store yín. ọjọ́ Sunday nìkan ni. àwọn pásítọ̀ tẹ lọ ń sábà rè o pásítọ̀ tẹ lọ ń sábà tẹ ẹ máa fi ṣọ́ọ̀bù tì yín lẹ̀ tẹ ẹ máa ti pa tẹ ẹ máa ti torí ẹ̀ lọ bá wọn kò sí pásítọ̀ kankan tó wà láwọn yìí tó báyìí tí wọ́n ní nǹkan míì tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ mójú tó bẹ̀ dáadáa nítorí wípé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkun ní wọ́n ò fẹ́ tọrọ jẹ lọ́wọ́ yín wọ́n ò fẹ́ wojú yín káàkiri wọ́n dẹ̀ ní nǹkan míì tó mówó wá lọ́tọ̀ yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ̀yàn wá fi iṣẹ́ ti yín lẹ̀ ẹ̀ máa sáré káàkiri orí òkè ẹ̀ máa sá lọ ẹ̀ máa sá bọ̀ ẹ wò sọ bẹ́ẹ̀. Bàbá Sàámú ẹ ṣe gan ni torí ẹ̀ ni mi ò ṣe kí n kó ọ̀rọ̀ yín dànù torí ọ̀rọ̀ yín máa ń ní ọpọlọ nú eléyìí tẹ́ tó ti sọ yìí ó tún ní ọgbọ́n nú madam ṣe ti rí nǹkan báyìí nígbà tí ẹ fi iléeṣẹ́ yín sílẹ̀ láì ṣe wípé ẹ ní èèyàn kan tó bá yín mójútó ọjà yín ẹ ti pa ẹ wá wò báyìí gbogbo ẹ ti expire bílí gan sọ wípé tó bá kó ọgbọ́n fún ẹnikẹ́ni ó ní kó béèrè. báwo ni sí orin tèrè. ẹ wo ẹ ṣẹ̀ṣẹ̀ máa gba àwẹ̀ àti àdúrà láti dá gbogbo àwọn kọ́sítọ́mà yẹn padà ni ìyẹn nìkan tún kọ́ o ṣé ẹ mọ̀ wípé gbogbo àwọn tó ti mọ̀ pé ọjà yín ti expire ẹ̀rù á máa bà wọ́n láti wá rajà lọ́dọ̀ yín so wọn ò ní fẹ́ súnmọ́ yín wọn á níta ni ẹni tó jẹ́ ti bàjẹ́ wo má jẹ́ arajà ń bẹ́ o ṣe ti rí i pé ẹ ti rí ìwúlò ọgbọ́n báyìí nínú business téèyàn bá ń ṣe. customer wheezy. àbí nígbà tí ò séèyàn kankan tó ń bá yín mójútó àwọn customer yín òun ló fà á tí gbogbo àwọn ohun tẹ́ ló bàjẹ́ mórí igbá tó fi bàjẹ́ o. ẹjọ ọba wòlíì èmi fẹ́ máa lọ tèmi ẹjọ kí lẹ pè mí fún gangan ṣé kí n lọ bá yín yí expiring date yẹn kí n lè bá yín yí padà ní àbíkájọ sanwó torí pípè tẹ pè mí má jẹ́ ń tàn yín ẹ pè mí kí ni wàá fi ń ṣe ẹ̀yẹ ni o torí kò sí tí màá ṣọ sí mo ti gbọ́n sí yẹ̀yẹ́ ni màá fi ń ṣe kí lẹ pè mí fún. madam ẹ má bínú kò sí nǹkan tí máa lóore ọ̀fẹ́ àti fún yín ju wípé kí n gbàdúrà fún yín lọ so ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù àmín agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa àmín. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Magbo owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Magbo owó mi. Bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.